Orúkọ mi ni Owódùnní Abíọ́dún tí gbogbo èèyàn mọ̀ sí Wókò. Bá pé wọ́n kú ọdún àṣèyí sàmọ́dún sàmọ́dún sẹ́mi ọdún Ọ̀ṣun Òkòyí á pe gbogbo wa lónílé lálejò lọ́mọdé lágbà. Ẹ ṣé. Ní ìlú Ìkòyí mo jẹ́ ọ̀kan lára ọ̀dọ́ ìlú Ìkòyí tó ń gbèrò àbí tó ń sapá tó ń ṣe takuntakun láti jẹ́ kí ìlú Ìkòyí kó gòkè àgbà. Bá pé wọ́n kú ọdún àṣèyí sàmọ́dún sàmọ́dún sẹ́mi ọdún Ọ̀ṣun Òkòyí á pe gbogbo wa lónílé lálejò lọ́mọdé lágbà. Ẹ ṣé. Ọdún Ọ̀ṣun Ìkòyí kò ní í ṣe pẹ̀lú pé bóyá ẹbọ àbí nǹkan kan. Ìṣẹ̀ṣe nǹkan àṣà ni, ìṣẹ̀ṣe ni, kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn àbí nǹkan kan. Àṣà bàbá wa ilé a gbọ́dọ̀ gbé lárugẹ. So that is why táwọn náà fi ń bá wọn nípa nínú ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi fún àwọn tó wà ní ẹ̀yìn odi ni pé kí wọ́n máa wá sílé lóòrèkóòrè. Kì í ṣe bí ìgbà kan dáhùn pé bóyá máa lọ sílùú máa lọ sílé àwọn kan wà ńbẹ̀ wọ́n ń ṣe èèyàn ní jàǹbá wọ́n kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fi gbogbo ara gbé ní ìlú gbọ̀n lóòrèkóòrè tá a bá pe ìpàdé àbí àpèjẹ ní tó jẹ mọ́ ìdàgbàsókè ìlú èmi náà ń yọjú mo sì ń ṣe akitiyan kan àti èkejì àbí ipa kan tó yẹ kí n kó fún ìdàgbàsókè ìlú. So mo gba àwọn tó wà lẹ́yìn odi nímọ̀ràn káwọn náà wálé ẹni tó ti rí ṣe kán máa wálé wá máa dá sẹ́lẹ̀ fún ìdàgbàsókè ìlú Ìkòyí so that Ìkòyí á lè gòkè àgbà. Ẹ máa wo Otasansan TV lórí YouTube ẹ subscribe ẹ máa wò ó. Ẹ ṣé.